ẹ wo ẹ má jẹ́ ká tanra wa ogun ti dé sí nàìjíríà kò tiẹ̀ sí nàìjíríà kò tiẹ̀ sí wọ́ nàìjíríà mọ́ ẹ wo nísìnyìí bí fúlàní ṣe ń pa ẹ wo ní èkìtì fúlàní ó ti lé ọba àlòkù nílùú èkìtì kí nìkan tó ń ṣe wá tí ẹ fi jẹ́ ká pẹnu pọ̀ ká fi gba Odùduwà ká fi dá wà ẹ wo bàbá Akíntóye sọ̀rọ̀ náà jáde náà ẹ wo yín tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí gangan àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo lẹ́nujọ́ mẹ́ta olóyè Sunday Igboho lọ sọ́dọ̀ ọba ó lọ kí ọba náà wọ́n ń gbérú mọ̀ sí jáde pé olóyè Sunday kò yẹ kó kí oríkì ẹ̀ kò yẹ kó ṣe gbá kò yẹ kó ṣàwọ̀ ẹjọ́ kí nìkan tó ń ṣe wá gan torí pẹ́nu wa òkò ìtorí ẹ̀ náà ló jẹ́ káwọn Fúlàní wọlé síra wa lára àwọn kan náà ló wà lẹ́yìn àwọn Fúlàní tó ń tì wọ́n lẹ́yìn tó ní ká máa nìṣó òun wà níwájú wọn àwọn wà lẹ́yìn wọn ẹjọ́ kí nìkan tó ń ṣe wá gangan kí nìkan tó ń ṣe wá gangan kí nìkan tó ń ṣe wá gangan tẹ́ ẹ fi jẹ́ kí ilẹ̀ Yorùbá ní ìlọsíwájú ẹni tó ń lọ sóko kò lè lọ sóko ẹni tó ń lọ sódò kò lè lọ sódò ẹni tó fẹ́ lọ pọn mi ẹ̀rù ń bà láti lọ sódò láti lọ pọn mi torí kíni torí kidnapper torí Fúlàní torí àwọn tó ń jiyàn gbé bí wọn bá jiyàn gbé wọn fi yàn ṣoògùn owó ọmọ kékeré wọn fi kókó ṣiṣẹ́ kò sí kankan àti jẹun ó di wàhálà fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ ká ṣerú Fúlàní òbí kọ́pítà ń bá lọ yìí tá a bá tètè gbára wálẹ̀ láwọn Fúlàní a máa padà dẹrú àwọn Fúlàní tó ṣe pé Fúlàní ló máa padà máa kọ́ńtrol ilẹ̀ Yorùbá bọ̀ Ọlọ́run ọba orí ọlálẹ̀ Yorùbá kò ní jẹ́ káwọn Fúlàní lè jọba lórí wa olóyè Sunday Igboho tọ́lọ́run rán fún Ọlọ́run máa jẹ́ kán lè ṣàṣeyọrí àwọn tí Yorùbá lẹ́sùn ọba wù láti ṣe kan rọra yọwọ́ àtẹ̀sẹ̀ wọn ká máa bá tiwọn lọ kò jẹ́ dandan kan gbẹnu sí kan sọpọ́tì Odùduwà àwọn tó mọ̀ pé àwọn ò lè ṣe kan tètè ṣe kíni kan máa bá tiwọn lọ kan máa disturb àwọn tó ń fẹ́ ṣe kan máa bá ti ìrìn àjò tá ti ń rìn bọ̀ lọ́rọ̀ balẹ̀ sàn kan máa bá wa bàjẹ́ ẹ wo ẹ jẹ́ káwọn tí ò bá nìkan ṣe kan máa bá tiwọn lọ àwọn tí wọn ò nìkan ṣe náà fẹ́ ló ń ba ọ̀rọ̀ Yorùbá lè sàn jẹ́ náà fẹ́nu bolóyè Sunday Igboho jẹ́ náà fẹ́nu bàbá Akíntóye jẹ́ ẹ wo bàbá Akíntóye sọ̀rọ̀ nínú fídíò yìí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. àwọn Fúlàní ń gbèyàn lórí oko wọ́n á pààyàn wọ́n á ṣe wọ́n gbé ọba wọ́n gbé ìjòyè wọ́n ṣe gbogbo wọn wọ́n gbé ọba gan ní Èkìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Èkìtì ẹ̀jọ̀ ọmọ ọba rárá mọ́ ọba gidi gan wọ́n gbọ́ no ojú bàbá wa ò rí burúkú yẹn ojú àwa ń rí báyìí burúkú gidi nìyẹn. Ọlọ́run fún Sunday ní agbára tó fi lè sọ pé a ò gbà kó fi kọ̀yà ó kọ̀yà fún gbogbo wa ni. agbára gbogbo tí àwọn oríjọ nígbà wọn tí wọ́n fi ṣerú ire fún wa ẹ ti kó gbogbo ẹ ti kó sọ́wọ́ federal government kò dáa náà báyìí ó ń burú sí lójoojúmọ́ ni ó kàn jẹ́ pé ó ti wá bọ́ sẹ́yìn restructuring ò lè ràn án mọ́ restructuring ò lè ràn án mọ́ o. so ẹni tó bá ní gbogbo afẹ́nifẹ́re ló ń fẹ́ restructuring ò tán ra ìjọ. àwọn èèyàn tó bá wa ṣe rálì ìjọ yẹn 166 countries náà ti wá about 4.2 million people. nǹkan tán wá wọ́n ń wá their own country and they are all over the world fighting for it. You don't have to be part of Nigeria. So now they want their own country kò dẹ̀ sẹ́ni tó lè ní kán tó máa gbà kúrò lọ́wọ́ wọn. They want their own country. Nigeria is the thing holding us back and down. Nigeria is holding us back. Nigeria is holding us down. And it is time for us to free ourselves from that stranglehold. Our UNICEF government who were for 3 years kí Nigeria independence tó dé. By 1957 our Yoruba at UNICEF government is one. So we were not one country essentially. Àjọrò gbogbo àwọn bàbá wa ń jẹ́ ènìyàn kan fi kó wa wọ Nàìjíríà. Ilé tí wọ́n pè ní Nigerian Commission in London Western region lónìí bẹ̀. Wọ́n wá ní oúnjẹ Nigerian Commission báyìí. Nígbà tó wá di 1999 wọ́n wá ṣe constitution kan tó wá ṣe pabambari gbogbo ẹ̀. Pabambari ni jìbìtì constitution ni kò sẹ́ni bẹ́ẹ̀ ni jìbìtì forgery 419 constitution ni. So àti wá kọ lẹ́tà sí Nigerian government pé àwa ò sí lábẹ́ constitution yín mọ́ o kì í ṣe constitution ti wà nìyẹn. A dẹ̀ ti lọ gbé lẹ́tà yẹn àti gbé fún Buhari fúnra ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ báyìí ni wípé
wọ́n lè gbébọn wá kán ní wọ́n fẹ́ wá bá wa jà wọ́n dẹ̀ ṣe wá ń bá lọ báyìí káwọn èèyàn wọ́n túbọ̀ ń pààyàn wọ́n ti wá lọ kó àwọn terrorist organization mìíràn wá láti ilẹ̀ òkèèrè àwọn ISIS àwọn Al-Qaeda àwọn Al-Shabaab àṣọ wọ́n ti lọ kó wọn wá àwọn ọmọ wa ọkàn mi dẹ̀ balẹ̀ wípé wọ́n máa gba ìlú tiwa sílẹ̀ ẹnì kankan ní òbárọ̀ náà wà lágbára ọlọ́run á dẹ̀ gbé àjàgà Nàìjíríà kúrò lọ́rùn wa 35 billion tó wá látàkó wa ní west yìí láti sọ Buhari di president. ẹ̀rú Bọ́lá Tinubu ọmọ tiwa tó jẹ́ òun ló lùdì wọn náà ṣe yẹn ṣé kò yẹ kó dọ̀gá ńlá kan nínú ìjọba yìí. àárọ̀ ọjọ́ kejì tán ti sún Buhari iná ti kíkì Bọ́lá wá síta. The Yoruba nation doesn't want to fight a war. Our politicians must not force a war on us. ẹ̀yin Yorùbá ẹ lọ múra ogun ti dé o ogun bọ̀ ogun ò bọ̀ mọ́ ogun ti dé o tó jẹ́ kọ́kàn balẹ̀ pé máa tètè bọ́ sí Nàìjíríà fúnra ara ẹ̀